mo kọ́ọ̀lù wọn jáde gidi ni bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo pè wọ́n jáde gidi gan ni ó ti lọ tó ti lọ ni o ó ti lọ bọ̀ ìdojúkọ tó máa dùn èèyàn tí ọgbẹ́ ẹ̀ ò lè tán lára èèyàn ni. Wọ́n bá ní àǹfààní láti rí fídíò yìí mo fẹ́ kàn kẹ́kọ̀ọ́ látara tèmi lọ́dún kan mò ń ya fíìmù mi kan fíìmù mi yẹn ni mò ń yà Òṣòlẹ̀ ó dáa 2005 Òṣòlẹ̀ 2005 mò ń ya Òṣòlẹ̀ lọ́wọ́ ìgbà tí address tí Ajírébi fẹ́ lò Ajírébi ni wòlíì wàkùkù wòlíì kan nu fíìmù yẹn tó ń ṣògùn fáwọn èèyàn wòlíì ní ṣùgbọ́n tó ń ṣògùn fáwọn èèyàn so mo dress ìgbà yẹn pẹ̀lú ọṣẹ dúdú àtowó ẹyọ bóyá Dele Odule bóyá ẹnìkan fẹ́ lo ìbọn pistol oníke tá a máa ń lò àwa gbàgbé ẹ̀ sọ́tẹ́ẹ̀lì ẹ má gbàgbé èmi ni producer èmi náà ni production manager so mo wá gbé mansin gbé ọ̀kadà lọ ó gbé mi lọ sí hòtẹ́ẹ̀ a fẹ́ yaṣẹ́ ní Raoni ẹni tó bá mọ̀ kò rú dáadáa ní gbogbo side níbẹ̀ yẹn a fẹ́ yaṣẹ́ ní Raoni hòtẹ́ẹ̀ torí mo lọ́jà àwọn star artist mi kan síbẹ̀ so a ní kí ká wá yà wọ́n mọ́bẹ̀ ibẹ̀ láti fẹ́ yaṣẹ́ mo wá gbé ọ̀kadà lọ sí hòtẹ́ẹ̀ Bèkì ní gbogbo náà ní road tape náà ń pò tẹ̀ yẹn mo wá gbé ọ̀kadà lọ mo lọ mú kíní tá a gbàgbé yẹn bí mo ṣe wá ń bọ̀ nígbà tí mo máa fi máa bọ̀ padà Johnson àti Yasira Oni mi mọ bí màá ṣe júwe bẹ̀yìn àwọn stop and search àwọn ọlọ́pàá ti wà ń bẹ̀ níka mo tún wọ̀ mo gbé gbá yẹn sọ ẹsẹ̀ báyìí mo ju ìbọn sínú gbá yẹn mo gbé gbá yẹn pẹ̀lú báwọn ọlọ́pàá ṣe dá ọ̀kadà dúró ní ẹ̀rọ pápápápá wait kí ló ṣẹlẹ̀ okay you be armed robber you be wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní pé gbogbo orúkọ burúkú yẹn rárá I be filmmaker I no be nobody you be ritualist you na you one child lost day before yesterday na you carry òdiwọ́ ọmọ rí ni wọ́n ṣe dá mi kúnlẹ̀ nìyẹn n bá fẹ́ máa yọ ID card náà bá kọ́ọ̀kì ìbọn. àwọn nǹkan tí ẹ máa gbọ́ lẹ́nu èmi Láolúláyẹ̀wò lónìí nípa ìrìn àjò mi àwọn tẹ́ ẹ̀ tí ì mọ̀ tẹ́ ẹ̀ tí ì gbọ́ rí níbikíbi lẹ máa gbọ́ lẹ́nu mi lónìí àti pé kò wá sí àròsọ́nù gbogbo ohun tí n bá sọ ohun tó ṣẹlẹ̀ àti pé bó ṣe ṣẹlẹ̀ ni mo ṣe sọ jáde yẹn èmi gangan ni mo nìtàn èmi gangan ni mo dẹ̀ ń sọ jáde. Orúkọ mi ni OlaOluwa Olabaju ṣùgbọ́n gbogbo èèyàn mọ̀ mí sí Láolúláyẹ̀wò a bí mi nílùú Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Orúkọ Láyẹ̀wò tí àwọn èèyàn wá ń pè yín jẹ́ lè ṣàlàyé fún wa báwo lẹ ṣe rúrúkọ yẹn gangan kí ni nǹkan tí àwọn èèyàn rí tó fi ń pè ní Láyẹ̀wò kí ló yin Láyẹ̀wò yẹn kí ló bá dé gangan. ẹ ṣe Razak Ajao àrà ọ̀sán pẹ̀fú ẹlẹ̀ àwọn ni ọ̀dọ̀ wọn ni orúkọ yẹn ti jáde wá ọ̀dọ̀ àròsàn lórúkọ yẹn ti jáde wá mi lè sọ pé pàtó àwọn ni wọ́n ń pè mí bẹ́ẹ̀. à ń ya fíìmù bóyá ti bọ̀dá Yínká ni bóyá mi sáàrántí iṣẹ́ nìkan bóyá kàn jẹ́ onípo mi mọ́ àràọ̀sàn ṣẹ̀ṣẹ̀ ra àlòkù mọ́tò kan àlòkù ni Fiat lórúkọ mọ́tò yẹn lọ́dún yẹn Fiat yẹn nìkan ti lo ilé ayé ẹ̀ pa kó tó wá tà bóyá èlò ló tà fáwọn àrà àròsàn sáàrà àròsàn tó ráì kò mọ mọ́tò wà wọ́n máa pè mí ó yá kí wọ́n á kọ́ mọ́tò kankan from kọ́ mi mọ́tò bá a ṣe tún jọ bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò kan nìyẹn so mọ́tò yẹn ni mo fi ń ṣe location driver ní oko tí mò ń sọ ìtorúkọ yẹn ti bẹ̀rẹ̀ àwọn afẹ́ ya night scene yẹn chairman bọ̀dá Yínká ló máa drive mọ́tò yẹn wọ́n fẹ́ gbá èèyàn kan fẹ́ kọjá so wọ́n fẹ́ mọ́tò ìtì ẹni yẹn nínú fíìmù yẹn ìrántí ẹni tó ní fíìmù yẹn mọ́ but location driver mo ṣe lóko yẹn now kò sẹ́lòmíì tó lè wa mọ́tò yẹn kò sí ẹlòmíì tó lè wà àfi mi so bí bọ̀dá Yínká wọ́n ṣe set ọ̀nkú abèlàre ló ń direct so
bọ́n ṣe set wọ́n ti ṣe everything tán kí mo ti bá wọn gbé mọ́tò tí wọ́n kàn máa wà láti bí ẹni yẹn máa cross wọ́n máa yí tiẹ̀ gbọ̀dá yẹn ká bá wa mọ́tò tì fi mọ́tò sí jà mọ́tò yẹn dẹ̀rẹ̀ tá a bá ń lọ ń bì tá a bá wà ń bí èéfín mọ́tò yẹn ó máa wà lẹ́lẹ́yìn níbi tó pọ̀ jù. níbi tẹ́ ti yà wọlé lẹ́sprẹ́sì yẹn níbi tí tó èéfín máa ṣe lùlù tó máa jù ní báyìí táyà kò sí nǹkan kan tó ní bọ̀ àròsàn sáà fẹ́ gun mọ́tò pé èmi náà sáà gun mọ́tò so bí bọ̀dá yẹn tó ṣe wá rí mọ́tò yẹn wà ń jọ yẹn tọ̀ ẹ wá gbà mí ẹ wá gbé láyẹ̀wò yín kú òǹbí o orúkọ yẹn kàn jáde ni àbí irú mọ́tò wà lélẹ̀ bí láyẹ̀wò kẹ̀ gangan ni kíní yẹn bá wá bí ẹni pé nǹkan ṣe yẹgẹyẹgẹ làwọn fi pè ní láyẹ̀wò kẹ̀ so mo wá ń bá lọ mo lọ bá wọn gbé mo drive ẹ mo reverse mo máa ń pẹ tẹbí mọ́tò ọ̀hún ló wà ń sìn káwọn náà tún wá wà wọn tún rí wà èmi ò dẹ̀ lè ṣe róòlù yẹn mi ò lára tó wọn kábà ní kan kí n stunt fún wọn wọ́n ṣàṣeṣe tá a fi padà rí mọ́tò yẹn yà láti ìgbà yẹn tí anybody bá wá fẹ́ pè wá gbé láyẹ̀wò kẹ́ ẹ o ọmọ láyẹ̀wò kẹ́ ẹ dà wá gbé láyẹ̀wò kẹ́ ẹ o ọmọ láyẹ̀wò kẹ́ ẹ dà bẹ́ẹ̀mi ṣe sọ di láyẹ̀wò nìyẹn eégún kan ló dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ eégún ọdẹ ni wọ́n ń pè ní láyẹ̀wò nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àtìgbà yẹn bó ṣe di pé orúkọ yẹn ń gbòòrò eré ni bó ti pé anybody ń bí everybody lọ́hùn láyẹ̀wò bórúkọ yẹn ṣe wá ní location kan ni. ẹ ṣeun gan. dúpẹ́ fọlọ́run. ẹ ṣeun gan. pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ ti wá bá wa sọ tẹ́ ti ń ṣàlàyé fún wa látẹ̀kan lẹ́yìn ìgbà tí ẹ wá di ọ̀gá ẹ̀pẹ́ yìí náà tí lọ ń bá wọn ṣe sinimá tẹ́ ti ń bá wọn jáde lọ tẹ́ ti ń bá wọn lọ sóko lọ ṣiṣẹ́ ǹjẹ́ ṣe ìrántí àwọn ìdojúkọ tẹ́ tún bá pàdé tó jẹ́ má lè gbàgbé nínú ìrìn àjò yẹn torí ìdojúkọ tí ẹ bá pàdé nígbà tẹ́ ń kọ́ṣẹ́ ó máa yàtọ̀ sígbà tẹ́ ẹ̀yin gan dọ̀gá tó yẹ pé yes ẹ̀yin gan ti lówó fúnra yín tẹ́ sì lè dá pàṣẹ pé èmi náà fẹ́ ṣiṣẹ́ èmi náà fẹ́ ṣe báyìí èmi náà fẹ́ ṣe tọ̀hún ìdojúkọ wo lẹ bá pàdé nínú ìrìn àjò yìí. ẹ ṣe ó pọ̀ ṣùgbọ́n máa tún gé òun náà pépèpé ṣùgbọ́n kí n tó lọ sí ìdojúkọ tí mo ní nígbà tí Ọlọ́run ti ní káwa náà lórúkọ ká máa ṣe dáadáa ìdojúkọ kan wà kí n tó gbààyè lọ́dọ̀ ọ̀gá mi ni ṣùgbọ́n tí ó jẹ́ pé mi ní nǹkan kan míì tí mò ń hustle ju ṣe tíátà lọ máa ń lọ hustle ní National Theatre mò ń lẹ pósítà bí n ṣe wà yìí tí wọ́n bá fẹ́ gbé any film jáde tó fẹ́ wá sóò National Theatre máa lẹ pósítà mi ni máa lẹ pósítà ẹ̀ láwọn táìmù yẹn mo dẹ̀ máa ń ṣe propaganda fíìmù yìí ti jáde ẹ máa bọ̀ báyìí ẹ wá wò ó yá àwọn bẹ́yẹn National Theatre tá a máa kó speaker jọ tó yẹ pa máa mic Ọlọ́run kó fọ̀run kẹ́ Aládé Arómirẹ́ Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ wọn Aládé Arómirẹ́ ló discover mi fún yẹn gbogbo àwọn èèyàn náà máa ń discover mi fún nǹkan kan tí n bá mọ̀ sí wọ́n gbé fíìmù wọn wá inú kan tí àǹtí Wùnmí star lọ́dún yẹn so àwọn ọmọ òun náà máa bá wọn ṣiṣẹ́ kankan wọ́n píkì mi wọ́n rí i pé mo wà á jà gan so wọ́n píkì mi so máa ń sábà wọn ṣiṣẹ́ yẹn àṣegbà tí mò ń bá wọn ṣiṣẹ́ ẹnìkan wá síbẹ̀ tí yẹn náà jẹ́ producer tèmi ò mọ̀ ń gbà yẹn tó wá wo àwọn wo ló wà active nínú àwọn tó ń bá wọn ṣiṣẹ́ ẹni yẹn ni Kọ́lá Igídá Látúndé Films mi ìmọ̀ ń gbà yẹn mo ń sọ̀rọ̀ bóyá 1991 yes bóyá léyà àbí festival kan ní 1991 ni bí Látúndé Films ṣe pè mí nìyẹn pé àjọ máa ṣiṣẹ́ fíìmù ohun Adákẹ́dájọ́ ó ń bọ̀ revisor ni Adákẹ́dájọ́ yẹn lọ́dún yẹn ìgbà ayé àwọn revisor ṣe ń kúrò ńlẹ̀ ó ṣe fẹ́ máa di ayé home video ni àwọn èèyàn ti ń ṣe home video àwọn èèyàn ti ń ṣe o bọ̀ àwọn èèyàn yìí ń ṣó fíìmù tán ní lọ́wọ́ fún festival bí Látúndé ṣe pè mí nìyẹn bí wọ́n ṣe gbé fíìmù wọn wá National Theatre wọ́n ṣó ẹlẹ́ẹ̀kínní wọ́n rí wípé mo wà á tí mo ṣiṣẹ́ dáadáa fíìmù yẹn pawó gan Adákẹ́dájọ́ fíìmù yẹn pawó gan bí Látúndé ṣe ní òun àkíní ti máa ń sọ yẹn àwọn ọ̀rọ̀ bí Lálùdé ti máa ń sọ yẹn kí n lọ sí jingle so ká máa play ẹ̀ kiri inú mọ́tò kọ̀ọ̀kan gbé mi wọ sí studio
kí má bòpò lọlé olóró wọ́n gbé wá ní the following January stroke bóyá February ṣá mi rántí mọ́ ọ̀sà gbé fíìmù yẹn padà wá after bíi 3 months or 2 months after àkọ́kọ́ wọ́n á ní 11 days tá a fẹ́ lò ní National Theatre yìí o tá a bá ti lò tán à ń gbé fíìmù yìí lọ sí north ìdojúkọ gidi ni sà àdèmà show ní 17 town ní gbogbo ilẹ̀ Haúsá lọ́dún yẹn bọ́ọ̀ kan wà tó jẹ́ àbúrò Látúndé Films Kọ́lá Igídá yẹn ìyẹn náà ti kú ọ̀rẹ́ mi kọ́lọ́n kó fi ọ̀run kẹ níyì náà ń pè òun ni ó gbà tó kú gan popular òun ni àwọn ọlọ́dẹ yìnbọn pa ní Abẹ́òkúta ní 96 jàre tó rà jọ lọ sí show yẹn ní north ni 96 yíẹ̀ tí lúkúlúkú kú ni níyì náà kú ó dàbí pé níyì kú lúkúlúkú àjọ lọ sin òkú níyì ni tá a mọ̀ pé lúkúlúkú náà máa kú same year la bá gbé fíìmù lọ sí north ká tó lọ wọ́n ti book everything ó ní èmi lòun fi ṣe team leader àwa mẹ́rin ni èmi àti àbúrò ẹ̀ níyì ẹyẹ yẹn jẹ́ projector man àti boy kan yellow báyìí mi rántí orúkọ yẹn àwa mẹ́rin la bá lọ wọ́n búùkù síìtì fún wa ní dáńtàtà lóyìnbó ká máa jókòó sí orí síìtì àṣé bọ̀dá mo kọ́ọ̀lù wọn jáde gidi ni bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo pè wọ́n jáde gidi gan ni ó ti lọ tó ti lọ ní o ó ti lọ bọ̀ ìdojúkọ tó máa dùn èèyàn tí ọgbẹ́ ẹ̀ ò lè tán lára èèyàn ni wọ́n wá lọ búùkù mọ́tò yẹn fún wa síìtì wà ń bẹ̀ wọ́n ra síìtì wọ́n máa ń pe àwọn tán máa ń attachment wọ́n máa ń pe àwọn attachment síìtì dáńtàtà ó dàbí pé mẹ́ta ń bí méjì bí mòlù ẹ̀gbà yẹn ni wọ́n ṣe síìtì yẹn àwọn kan jókòó síbẹ̀ so wọ́n máa wá na pákó tí àárín síìtì pákó yẹn máa dúró sí síìtì oníèyàn mẹ́ta ń bí ó máa dúró sórí síìtì eléyàn méjì àwa méjì wọ́n á tún wá kó wa ní attachment sáàárín ibi táwọn èèyàn máa ń gbà láàárín mọ́tò yẹn wọ́n ti wá pákó síbẹ̀ kò sí pé orúnkún mi mo lè fẹ̀yìn rìn mo lè fẹ̀yìn tì kò sí wọ́n bá ra attachment fún wa bọ́ọ̀sì fíìmù kíní báyìí ni mo ní reverser ni oní tape báyìí fíìmù tó máa ń tape so projector ńlá náà la gbé bọ́ọ̀sì fíìmù ó lè mi ni team leader èmi náà gbé bọ́ọ̀sì fíìmù fún mo gbé bọ́ọ̀sì fíìmù ó fẹ̀ tọwọ́ mi báyìí ó dẹ̀ gùn bẹ́ẹ̀ náà asáwọ̀ attachment inú tèmi ń dùn wípé mo tún upgrade sí nínú nǹkan tí mo mọ̀ pé mo ń lọ jìyà ni la bá ń lọ 30 kìlómítà tó Ìbàdàn mọ́tò yẹn bá bàjẹ́ ilé epo tó tà kan wà ní 30 kìlómítà tó Ìbàdàn ó dàbí pé ká tó débi àwọn elélùbọ́ yẹn ilé epo tó tà yẹn ń sìn ó dàbí pé wọ́n ti tabẹ̀ àbí ẹni tó ní sáà close ẹ̀ down mọ́tò dáńtàtà ló bá bàjẹ́ sí ilé epo yẹn lálẹ́ night bus ni o à ń lọ bẹ̀rẹ̀ show yẹn láti Mọ́kúá abasi máa show ẹ lọ nìyẹn Mọ́kúá Zaria bẹ́yẹn àwọn ìlú yẹn Túndé Pété ló ti bá wọn búùkù date lọ ní gbogbo àwọn ibi tá a ti máa ń show kìíní now mọ́tò bá bàjẹ́ show tó jẹ́ pé ó yẹ ká débẹ̀ láàárọ̀ ọjọ́ ká dé Mọ́kúá láàárọ̀ ọjọ́ kejì a lè dé Mọ́kúá ṣùgbọ́n tó ṣẹlẹ̀ níbi tí mọ́tò ti bàjẹ́ báwọn armed robber mọ́ ṣe wá àtàkì mọ́tò nìyẹn ní gbogbo wa bá ń pariwo àtàwọn haúsá tó wà bẹ haúsá yẹn nítorí wárí ká tó dé ẹnu bẹ̀yẹn lásán ẹ mọ̀ àwa tá ti ṣe wàhálà tó ti rẹ̀ wá National Theatre ìjọ ta parí show National Theatre la gbéra o so kò orun kun everybody tó bá ṣe báyìí tí àwọn tán sanwó síìtì bí wọ́n máa gún ẹni wọ́n máa gbá ẹni pé gẹ́ mẹ́gídá máa ṣe haúsá so ó lè fẹ̀yìn tì ó máa jókòó báyìí ni so nígbà tí mọ́tò yẹn wá bàjẹ́ tán láwọn amúrọ̀bà dé tán yìnbọn tátátátátátá tọ̀ Olúwa ibi ìlà fẹ́ parí ẹ̀ sí lónìí báyìí bá mo ru bọ́ọ̀sì fíìmù àwa sá wọnú ilé epo tó ta yẹn bàbá ọlọ́dẹ inú ilé epo yẹn sọ pé ẹ má wọ bí o àwọn èrò ọ̀dà lóhùn àtàwùsà àti èèyàn àti gbogbo wa tá a wà ń bẹ èèyàn ni gbogbo wa o àṣà sá wọnú ilé epo yẹn náà tún drive wọnú ilé epo pápápápá náà yìnbọn inú ẹ̀yìn ilé epo yẹn inú gbó bí mo ṣe ru bọ́ọ̀sì fíìmù sórí rẹ̀ bàbá mo ru bọ́ọ̀sì fíìmù because wọ́n máa rò pé owó ni ó wà nù bọ́ọ̀sì yẹn mo èrù sórí wọnú gbó lóru ejò bá gé mi jẹ ta ló rán mi iṣẹ́ tá a bá tẹsẹ̀ bọ tàkúté nínú oko olóko ta ló rán mi iṣẹ́
tí wọ́n bá ti yán ọ̀nà ń bẹ̀ tó lù ẹ bá kó ta ló rán mi ń sẹ́ ọlọ́run sáà kó wa yọ ibẹ̀ yẹn la wà tílẹ̀ fi mọ́ gbà tílẹ̀ mọ́ wọ́n wá mọ́tò míì a bẹ̀rẹ̀ sí lọ déètì mọ́kúá ti parí bá a ṣe lọ bẹ̀rẹ̀ láti Zaria nìyẹn Zaria Kaduna Kano àṣàṣà àwọn sóò yẹn bí mo ṣe àwọn sóò mẹ́tẹ̀ẹ̀ta ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn bọ̀ọ̀dá yìí wọ pléènì wàá bá wa àwa wọ attachment lọ ẹ má gbàgbé o kúrò lẹ́kọ̀ọ́ àwọn wá wọ pléènì wàá bá wa ní Kaduna wàá gba owó bóyá Kano or Kaduna sáná tí wàá bá wa owó síìtì mẹ́ta tá a ti sọ tí mo pa 10 naira náà ń wo fíìmù ńgbà yẹn pléènì làwọn wọ̀ wá náà fi wá gba owó lọ́wọ́ mi torí èmi náà kó tíkẹ́ẹ̀tì fún èmi ni mò ń ka tíkẹ́ẹ̀tì èmi ni mò ń já fún èmi ni mò ń pawó èmi ni mo dẹ̀ sowó tá a bá náà mò ń yọ so ó yẹ ká bẹ̀rẹ̀ mọ́kúá ká ṣe Zaria bọ́ a lè bẹ̀rẹ̀ mọ́kúá mọ́ torí mọ́tò tó bàjẹ́ àti nǹkan tó ju wa ti rí a ní láti lọ bẹ̀rẹ̀ ní Zaria àti Kaduna àti Kano owó mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá gbà ìrántí ujamont yẹn mọ́ pléènì náà wọ̀ wá bá tún ní ká má náwó nàkúnà gbogbo ẹ̀ làwọn ti ṣe kíní kan iye àwa mẹ́rẹ̀ẹ̀rin ò tí ì sí àbúrò bọ̀dá yẹn wà ń bẹ̀ àṣàṣe sóò yẹn lọ nígbà tá a máa padà a ní ká lọ ṣe ní mọ́kúá tá a ti miss tẹ́lẹ̀ labade mọ́kúá àṣọyẹ ká lọ request fún permission lọ́dọ̀ ọlọ́pàá wa ni èrò lè má wá gan ṣe bá ti fẹ́ máa lọ Èkó èrò lè má wá ẹ má jẹ́ ká tún ọlọ́pàá máa tún gbowó làbá lọ rìpọ́ọ̀tù pé abẹ́ṣe sóò kán wá protect wa o làbá bá bẹ̀rẹ̀ sóò ló bá dìrọ̀lẹ́ làbá bẹ̀rẹ̀ sí ta tíkẹ́ẹ̀tì adágẹ́dájọ́ yẹ mo ti ta tíkẹ́ẹ̀tì bíi bóyá bíi 200 àbí 150 ṣá 10 naira bẹ́ẹ̀ ni ṣe go first pàdé nìyẹn ó wọ agbádá ó wọ níkà sísàlẹ̀ agbádá yẹn gbogbo ayé ẹ̀ báyìí láàrin níkà yẹn à ń rí ó kàn gun first pàdé ni ló ń fi láṣìgá ó ti yó wúbi ọ̀gá yẹ mo wà ń di tíkẹ́ẹ̀tì àwọn projectionist wà nù ilé níyì èmi àti níyì ẹnìkan dó lẹ́nu ọ̀nà ẹnìkan ń ta tíkẹ́ẹ̀tì ẹnìkan tó dó lẹ́nu ọ̀nà ló máa kọ́ọ̀tì tíkẹ́ẹ̀tì fún wọn wọlé wọ́n ní yes what happen buy your ticket film won't start now buy ticket ẹ bá ní I wan see ọ̀gá who be ọ̀gá here bá ní yes I be ọ̀gá here ẹ bá ní okay you go follow me now you be ọ̀gá mi ní yes follow you go where say wetin me I be Lagos boy o àṣẹ ìyá tó máa jẹ orí mi ni olúwa ó ṣe mo dúpẹ́ ló bá sáà ní kí n sáà tẹ̀lé òun ló bá ní I be police o you go follow me o follow me now gani ẹ kí ni bá ní yẹn bá ń kó gbogbo owó tí mo pa mo kó fún mo kàn yọ bíi 20 naira dání pé tá a bá máa bribe wọn kò lè jù bẹ́ẹ̀ náà lọ èló ni à ń ta tíkẹ́ẹ̀tì ló bá gbé mi sórí first floor bó ṣe gbé mi dé station yẹn ní mọ́kúá nìyẹn station yẹn wà lẹ́spress báyìí mi ìrántí orúkọ ẹ̀ mo kàn rí pé àti sájẹ́ǹtì àti inspector oníwọ̀nba gbogbo wọn kàn ṣe welcome sir mo ní yes mo ti yan gbẹ lẹ́nìí ẹ wá ní see this boy na Lagos boy o na Lagos boy abeg help me put am for number 1 cell where armed robbery dey mo pariwo mo ní yéé I no be Lagos boy o mo ṣe bú sẹ́kún nìyẹn mi nǹkan kan ò ṣe mí kí n sun ẹkún rí nílẹ̀ Haúsá mo tún lọ sẹ̀wọ̀n mọ́kú àṣàtà àǹdáǹgbà yẹn gbogbo àwa mẹ́rin ta lọ tá a dé ṣé kò padà láyọ̀ àtàláfíà ìwọ́jọ́ ojú ẹni tó lọ sẹ̀wọ̀n mọ́kúá wọ́n jù mí sí sẹ́ẹ̀lì yìí nìyẹn inú sẹ́ẹ̀lì tán nìkan jù mí sí brọ́dà mi kí ní ojú aṣẹ mọ́tò yìí ni ventilation tó wà ń bẹ̀ tó ń gbà wọlé ó dàbí bíi German cell ni ó wá dákì ẹ má gbàgbé pé alẹ́ ni o alẹ́ la máa ń sọ fíìmù o ibẹ̀ wá dákì burúkú gan mi ò ríran bóyá èèyàn pọ̀ nu ilé bóyá èèyàn ò pọ̀ ńbẹ̀ mi ì ríran so dídà pé ibẹ̀ yẹn wà nítòsí express tí mọ́tò bá kọjá iná mọ́tò àkànṣe fún níbi kíní àwọn ihò kéékèèké tán lu síbẹ̀ tó ní mo sọ wá bẹ̀rẹ̀ sí fi ríran dẹ̀ mo wá rí gìrìpá kàkà ọdún fáwọn tóbi ń gbà yẹn bí ẹni ìṣe tóbi wọ́n so ń sèǹì lọ́wọ́ nù bẹ̀ wọ́n so ń sèǹì lẹ́sẹ̀ inú ibẹ̀ yẹn náà jù mí sí bàbá sílẹ̀ tí mi síbẹ̀ ó ti ń sọ gbogbo èdè sọ gbogbo ọ́sàmì ríran mi sí ọ́fíìsà
please I beg they won't kill me mo sá bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi drama tèmi náà lè fi distract attention nígbà tó ojú mi wá rántí mo rí dára mo rí pé ẹnìkan náà ni wọ́n ní kúdí mo sá gbọ́ kúdí bá sáré mú 20 naira tó wà lọ́wọ́ mi bá kó fún bó ṣe padà ibẹ̀ yẹn dẹ̀ tóbi ó tó gbogbo inú ọgbà ìṣẹ́ẹ̀lì ẹyọ kan ni bàbá ó tó gbogbo ó tóbi gan èmi wá wà lẹ́wọ́ ẹnu ọ̀nà òun wá wà nú lọ́hùn báwọn tó kù mi nígbà tán parí fíìmù ní bíi 11 ní alẹ́ bí àwọn náà ṣe wá nìyẹn pé kìnnì kankan release mi kan ṣe kìnnì kankan náà bá ní èmi ń proof stubbornness pé àbí Lagos boy nǹkan wọ́n sáà gba 15 naira lọ́dún yẹn ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní pariwo wọ́n wá sí mi lẹ̀ wọ́n wá ní ọ̀gá ti lọ pé tọ́gá bá ń bọ̀ àwọn máa dá mi padà sí ibẹ̀ o kò gbọ́dọ̀ mọ̀ pé àwọn sí mi lẹ̀ o mo sun ẹkún tí mi sun rí láyé mi mo sun ara ìdojúkọ kan tó le tí mi ò ní gbàgbé rárá nìyẹn káwá bọ́ sórí ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní táwọn Ọlọ́run ti ní káwa náà máa lórúkọ tá ti ń jáde tá ti ń ṣe mo fẹ́ fi eléyìí advice gbogbo àwọn tí wọ́n jẹ́ crew member tí wọ́n wà ní industry wa lénìí àbí níbikíbi tó tán bá wà tán bá ní àǹfààní láti rí fídíò yìí mo fẹ́ kàn kẹ́kọ̀ọ́ látara tèmi lọ́dún kan mò ń ya fíìmù mi kan fíìmù mi yẹn ni mò ń yà Òṣòlẹ̀ ó dáa 2005 Òṣòlẹ̀ 2005 mò ń ya Òṣòlẹ̀ lọ́wọ́ ìgbà tí address tí ajírébi fẹ́ lò ajírébi ni wòlíì wàkùkù wòlíì kan nu fún fíìmù yẹn tó ń ṣògùn fáwọn èèyàn wòlíì ní ṣùgbọ́n tó ń ṣògùn fáwọn èèyàn so mo dress igbá yẹn pẹ̀lú ọṣẹ dúdú àtowó ẹyọ bóyá Dele Odule bóyá ẹnìkan fẹ́ lo ìbọn pistol oníke tá a máa ń lò àwa gbàgbé ẹ̀ sọ́tẹ́ẹ̀lì ẹ má gbàgbé èmi ni producer èmi náà ni production manager so mo wá gbé mansin gbé ọ̀kadà lọ ó gbé mi lọ sí hòtẹ́ẹ̀ a fẹ́ yaṣẹ́ ní Raoni ẹni tó bá mọ̀ kò rú dáadáa ní gbogbo side níbẹ̀ yẹn a fẹ́ yaṣẹ́ ní Raoni hòtẹ́ẹ̀ torí mo lọ́jà àwọn star artist mi kan síbẹ̀ wàá ní ká wá yà wọ́n mọ́ bẹ̀ ibẹ̀ láti fẹ́ yaṣẹ́ mo wá gbé ọ̀kadà lọ sí hòtẹ́ẹ̀ Bèkì ní gbogbo náà ní road tape náà ń pò tẹ̀ yẹn mo wá gbé ọ̀kadà lọ mo lọ mú kinní tá a gbàgbé yẹn bí mo ṣe wá ń bọ̀ nígbà tí mo máa fi máa bọ̀ padà Johnson àti Yasira Oni mi mọ bí màá ṣe júwe bẹ̀yìn àwọn stop and search àwọn ọlọ́pàá ti wà ń bẹ̀ níkà mo tún wọ̀ mo gbé gbá yẹn sẹ́sẹ̀ báyìí mo ju ìbọn sínú gbá yẹn mo gbé gbá yẹn pẹ̀lú báwọn ọlọ́pàá ṣe dá ọ̀kadà dúró ní ẹ̀rẹ́ pápápápá ní bá wait kí ló ṣẹlẹ̀ okay you be armed robber you be wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní pé gbogbo orúkọ burúkú yẹn rárá I be filmmaker I no be nobody you be ritualist you na you one child lost day before yesterday na you carry òdiwọ́ mọ́ rí ni wọ́n ṣe dá mi kúnlẹ̀ nìyẹn n bá fẹ́ máa yọ ID card náà bá kọ́ọ̀kì ìbọn around that time Ọlọ́run fi Fúnṣọ́ Adéolú àti Yomi Lanso ṣe gàrí tíra mi Yomi Lanso sínú sẹ́mi Fúnṣọ́ Adéolú ló wà nínú sẹ́mi now Fúnṣọ́ Adéolú tó wà nínú sẹ́mi àti Yomi ní wọ́n jọ lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀lì yẹn ni wọ́n wá lọ jẹun wọ́n gbé mọ́tò mi mọ̀ bóyá mọ́tò Fúnṣọ́ àbí mọ́tò Yomi náà gbé jáde wọ́n wá lọ jẹun náà wá ń bọ̀ àwọn ọlọ́pàá tán dẹ́ èmi kúnlẹ̀ tán kọ́ọ̀kì ìbọn yìí wọ́n wá rí wọn fún sí ó wá pariwo Fúnṣọ́ bí yẹn ṣe wo ibẹ̀ ní aláyẹ̀ kí ló dé wọ́n shut up ẹ̀nà tún kọ́ọ̀kì ìbọn Fúnṣọ́ kan park sáàrin títì mi àwọn méjèèjì kan bọ́ lẹ́ni wọ́n bá ní kí wetin happen kí ló ṣẹlẹ̀ wọ́n bá ní see her now he be ritualist he be kini wọ́n ní no he's a producer he's our oga he call us for this work we no know when we no know him face ó pa mí lẹ́kún gidi gan lọ́dún yẹn ó pa mí lẹ́kún gidi gan gbogbo opportunity ni mo ní láti máa heart tí n bá kọ story mi èmi ni mo kọ tí n bá báyàn manage mo lọ opportunity àti pick role tí màá wò pé mo lè ṣe sí mẹ́ta mẹ́rin ṣùgbọ́n mò ń lé owó wípé gánṣá àti fẹ́mi lówó
kí n ti iṣẹ́ mi ò ráyè máa wá rojọ́ àti pé tó bá ní star náà tó bá ń lọ títí nsìn káwọn ọmọ tá bá ní kó mówó wá tó rówó fún wọn wọn á bẹ̀rẹ̀ sí ní máa embarrass ẹ mi ò heart heart yẹn ni mo ní mo fẹ́ gbà àwọn èèyàn mọ̀ràn sí tó bá ní opportunity kó gbé ojú ẹ̀ hàn gbé hàn àwọn èèyàn jẹ́ kán rí ẹ if not for àwọn actors méjì tí wọ́n mọ̀ tí wọ́n bá kàn ti yìnbọn fún mi níjọ́ yẹn màá dé station kéèsì àwa bẹ̀rẹ̀ kan tó mọ̀ pé onítíátà ni ó possible kí nǹkan ti fẹ́ yíwọ́ bọ́ Ọlọ́run fún àwọn yẹn kẹ́ mi ni so àtọ́dún yẹn mo wá máa ń rí bíi pé mo ti fìyà jẹra mi tó pọ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kì í jà fún crew behind the camera kò sẹ́ni tó ń sìn ó ti yàtọ̀ kò sáwọ́ọ̀dù fún wa nígbà táwa ń ṣe ó mọ̀ ọ́n ṣe jù kò sáwọ́ọ̀dù fún ẹ kò sí ní tó bá ṣe ló fẹ́ jẹ so mo dúpẹ́ bọ́lọ̀ mo ń fi lè advice àwọn èèyàn tó bá wà behind the scene tó wá l'opportunity àti máa heart o ó ń kóyà jẹ mí dìsìn òun ló fi bí pa mí because ká ní mo bẹ̀rẹ̀ sí àti láti gbà yẹn tọ́lọ́run ò dẹ̀ jẹ́ ká ṣàìsàn báyìí náà báyìí jẹ́ kọ̀ máa ṣe àtọ̀ bóyìí jẹ́ pé kán máa fún mi náà 30,000-50,000 ẹ wá ṣe sí méjì ẹ wá ṣe sí mẹ́ta mi ò ṣe nǹkan kan ilé ni mo wà ó fìyà jẹ mí àyàtì nígbà yẹn ó fìyà jẹ mí títí dásìkò yìí. ọ̀run ńlá lélẹ́yìn. ìrírí ayé òfin ni títì Yorùbá sọ pé ọgbọ́n ló fi ń kọ́ ni. bẹ́ẹ̀ni. láì gbà wá ní àkókò ní 2020 ìkan wà tí mo sáré fẹ́ mẹ́nubà ọmọ mi kan wà ní yunifásitì nsìn nígbà tá a fẹ́ bí operation ni tẹ́yẹ àwọn olóyìnbó ń pè ní CS náà fi fẹ́ bí as a producer tó lẹ́nu tó lórúkọ tí Ọlọ́run dẹ̀ ní kí kó mọ àwọn èèyàn as a producer tó lẹ́nu tó lórúkọ tọ́lọ́run dẹ̀ ní kó mọ àwọn èèyàn 120 ní owó hospital mi ní 120 kọ́bọ̀ mo dẹ̀ ṣiṣẹ́ fún marketer tí mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ tí marketer dẹ̀ deny mi. wọ́n deny. tí marketer dẹ̀ deny mi tí mò ń wá owó kiri bẹ́ẹ̀ àwọn medical náà máa sáré understand tí mò ń sọ yẹn wọ́n ti fún ẹni ìyá ọmọ mi yẹn ní abẹ́rẹ́ kínú ẹ̀ dàrú ìgbà tó máa ń mú pé so kó lè push kó lè bímọ so ọmọ ò dẹ̀ jáde ọmọ ti fẹ́ weak mo ní ìdá tí wà ń bẹ̀ kí n sign fún operation yẹn mo dẹ̀ ń wá owó kiri mi tí ì rí owó kò sẹ́ni tó fẹ́ bá mi sign tí mi bá dẹ̀ sign wọn ò ní bẹ̀rẹ̀ operation tọmọ yẹn bá dẹ̀ weak ọmọ máa kú sí inú wọn máa padà tún sọ operation yẹn náà ni. but adúpẹ́ fọlọ́run brother mi kan dúró láti sign ọmọ yè ìyá yè okòwò marketer láti fún wọn bá mi bẹ́ẹ̀ marketer gidi gan marketer tèmi sọ pé má ra mọ́tò fún mi o má ra mọ́tò fún mi mi ra mọ́tò nítorí pé gbogbo àwọn sẹ́ẹ̀tì wa ń gbà yẹn tí marketer ra mọ́tò fún tí táyà mọ́tò yẹn bá jò wọ́n gbọ́dọ̀ rí marketer yẹn kan tó fẹ́ táyà mi sọ pé kan tó ra táyà o tí táyà bá jò mọ́jú ó pàṣẹ síwájú ilé ẹ̀ báyìí táyà wá jò mọ́jú ó dẹ̀ yẹ kó fẹ́ kó sáré máa lọ ibi tó ń lọ àbí kó gbé fún organizer ó gbọ́dọ̀ rí marketer yẹn àbí kó pe marketer yẹn kó tó lè maintain táyà tó jò. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀. ẹni tó fà á pọ̀ bí ẹni pé wọ́n fún ẹ lóúnjẹ wọ́n fògùn ìyàgbẹ́ tì ní bí ẹni pọ́n fún yàn lóúnjẹ wọ́n fògùn ìyàgbẹ́ tì ní so ó lè ṣe tó mẹ́mi sọ fún marketer pé má ra mọ́tò fún mi nìyẹn. kò sí freedom yẹn. ó lè ní because gbogbo ohun tó fẹ́ ní wọ́n ti fún ẹ báyìí gbogbo ohun tó fẹ́ ní chairman ẹ wò kò ṣe ponu mọ́tò yìí o kankan ok bọ́n ṣe ń fún ẹ náà ń yọnu royalty ẹ o náà ń yọnu owó ẹ o fine ṣebí òwò náà ló ṣàṣìṣe owó ẹ síbẹ̀ bọ́ kí ló tàn lè fún ẹ lówó yẹn kó o fi ṣe ní tó bá wùn ẹ ẹlẹ́fẹ́ ra mọ́tò mo ní mi ò ra mọ́tò nítorí wípé
àwọn tí wọ́n dá lo mọ́tò wọ́n dá lò ẹlòmíì ò lo mọ́tò ẹ̀pọ̀ṣù mẹ́fà tó fi godó tó fi lù ń gbàǹjo tí mákẹ́tà mi dẹ̀ tún sọ fún mi pé bí òun bá ra mọ́tò fún artist òun kan tó bá tà kò ní gun mọ́tò mọ́ tó máa fi kú. ìyẹn mákẹ́tà ló ń sọ bẹ́ẹ̀. mákẹ́tà mi ló ń sọ bẹ́ẹ̀ ó máa ń sọ létí mi ni ń bá ra mọ́tò fún artist òun kan nítorí pé wọ́n ra mọ́tò fún Dele Láwórì lọ́dún yìí kò ra òun fẹ́ dárúkọ ẹjọ́ ra mọ́tò fún Dele Láwórì Dele yà á gbọ́n ó yà á mú mọ́tò ó yà tí ń tọrọ yín tiẹ̀ ó ta mọ́tò so mákẹ́tà tí máa sọ pé tí bá ra mọ́tò fún artist kan tó bá tà kò ní gun mọ́tò mọ́ tó máa fi kú. ok sir ẹ jẹ́ kí mi gun mọ́tò tí máa fi kú ṣùgbọ́n ẹ má ra mọ́tò fún mi mo fẹ́ fi owó mi ṣe business nítorí pé wọn ò ní fẹ́ kó o lọ rẹ̀kùrẹ̀kù kì í fà kó kọjá ẹ̀bá ọ̀nà wọn ò ní fẹ́ kó o lọ tó bá tíwọ́ náà bá wà òkè tó lówó lọ́wọ́ láti produce on your own wọn ò ní rí ẹmú sìn mọ́ ṣùgbọ́n mákẹ́tà mi yẹn bó ṣe ní n tó burú tó ṣe fún mi tó dùn mí gan lórí ọ̀rọ̀ ọlọ́mọ 50,000 ló kó fún mi tó tún ní owó jẹ́ mi lówó mọ́ ní owó tó tí òun ṣe bí 1 million sí 800 lọ́dún yẹn ni o káàtì ìṣe fíìmù kan gbà yẹn ó dàbí pé fíìmù bíi mélòó kan làṣìgbà àti ìṣe àwọn míì ta ṣiṣẹ́ yẹn tóun ò jẹ́ mi lówó mọ́ kí n sáà rí owó bọ̀ ìrànlọ́wọ́ dìde mo rówó hospital yẹn san ìyẹn jẹ́ ìkan tó máa ń pa mí lẹ́kún gidi gan tí n bá rántí thank God ọmọ òun wà báyìí o ń ṣe dáadáa o. ọ̀pọ̀ ẹni fọlọ́run ẹ ṣeun gan-an bàbá pẹ̀lú àwọn nǹkan tí ẹ ti sọ yìí gẹ́gẹ́ bí àgbàlagbà ó yìí máa tún wù mí tẹ́ bá tún ní nǹkan míì tó yẹ pé orí àwa èèyàn. mo lost ọmọ 35 years first born mi. 35 years àgbàlagbà nìyẹn. mo lost ẹ ní bí tragedy yẹn ó dàbí mo sìn ìyá mi èmi àtọmọ yẹn àjọ sòkú ìyá mi ní February 2022. ó ti padà sọ́dọ̀ ọkọ ẹ̀ everybody ó dẹ̀ wà ní oyún gbà yẹn everybody ti padà sí èmi gangan níjọ́ tọmọ yẹn ń kú lọ́wọ́ tó máa kú mo wà ń patí. bẹ́ẹ̀ dẹ̀ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀. mi ì dẹ̀ mọ̀ pé náà ti jó mi lábẹ́ aṣọ. mo wà ń patí ọ̀rẹ́ mi kan tún wá bá mi patí yẹn ń bá mi sọ àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé kan wọ́n á sọ fún pé jọ torí Ọlọ́run èmi ò fọ̀rọ̀ ọmọ ṣeré o ọmọ mélòó ni mo bí púpọ̀ àwọn tí mo fi abẹ́ bí àtàwọn tí mo fara bí mo bí púpọ̀ mo wá bí ni mi ò wá kà ní ìbí ju méjì lọ mi ì fi ọ̀rọ̀ ọmọ ṣeré o òun kí fún ìyàwó ẹ̀ pẹ̀lú máa káwọn mẹ́lọ o ègé ní kankan kan máa ń jẹ òbí mi léèrè tí mi ì dẹ̀mọ̀ wípé as at that time tí mò ń tọ̀rọ̀ yẹn ń jáde lẹ́nu mi iná ti jó mi. iná ọmọ ò ní jó gbogbo abiyamọ pátápátá iná ọmọ ò ní jó gbogbo abiyamọ pátápátá àní rí kú ọmọ mọ́ àní rí fún ọmọ ó ti bá rántí nígbà tí mo sì kú ìyá mi ní 20 February àjọ tèmi àtọmọ yẹn jọ sin òkú tó di April same year ọmọ yẹn dẹ̀ kú àtọyún tó ní. ṣé wọ́n ń rọbí lọ́wọ́ ń gbà yẹn. ó ń rọbí ni mi mọ bí wọ́n ṣe ló ṣe ṣẹlẹ̀ BP rice ó bleed ó ṣe. ṣé àkọ́bí ọmọ tó máa kọ́kọ́ bí ni ẹ. ẹlẹ́ẹ̀kẹta tó fẹ́ bí nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta tó fẹ́ bí nìyẹn. ọmọ náà ṣaláìsí. òun náà lọ. káì. kò pé oṣù kan tí mò ń bara jẹ́ tọmọ ayé le ta ló sọ pé kò sáyé àkàmàrà wọ́n máa ṣe o ni wọ́n ta mí ní Ṣàkàtú lọ́lọ́run yọ mí ní òjò bọ́ sọ́gangan orí ẹ̀mí Ṣàkàtú níbí báyìí àpá ẹ̀yìn wà ń bẹ́ o. Ṣàkàtú kí ló ń pè ní Ṣàkàtú. ọfà aburú ni kọ́lọ́run jọ kó má jẹ́ ó bà wá. àmì àṣẹ Ọlọ́run wọ́n ta yín lọ́fà. Ṣàkàtú yẹn ibi tó bá ti bàyàn ó máa tàn tó bá bàyàn ní ẹsẹ̀ mi ẹsẹ̀ ire ó máa tàn báyìí pé ó fẹ́ lọ pàdé bíi kíní ìsìnkú tó bá bàyàn bí ó fẹ́ lọ pàdé ẹ̀ tó bá ti yí pàdé ẹ̀
ẹlẹ́rọ ẹ̀ ò sí ẹlẹ́kọ̀ọ́rùn ló polówó dé yẹn ó dẹ̀ bà mí bí mi ì dẹ̀ tètè mọ̀ torí mo bara jẹ́ fún tí ọmọ 35 years ọmọ kan mọ ó dẹ̀ ti dẹ́yìn bí ń bí. láti odidi àyà láti bí ó ń lọ báyìí ó fẹ́ wá pàdé ẹ̀ ń bí ó dẹ̀ ti dé igun ẹ̀yìn igun ẹ̀yìn yẹn àárín méjì tó pín ẹ̀yìn sí méjì yẹn ibẹ̀ ló dé tí mo ṣẹ̀ wá fura pé ara ni mímì kì í sùn ẹ̀gbẹ́ yẹn mi lè fi lélẹ̀ oṣù 3 lẹ́yìn yẹn. Brọ́dà mi ayé wà ayé le ọlọ́run má jẹ́ àríjà. ẹ má bínú sà nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ ṣé ẹ̀ ń bá èèyàn jà ju nǹkan ni àbí nídìí iṣẹ́ orí ìtàgé yìí náà ni ọwọ́ ti ń wá ni àbí láti ilé àná ni àbí nídìí ilé tẹ̀yìn gangan fúnra yín ti jáde torí wọ́n ní bí ikú ilé ò bá pa ni ta ò lè pa ni. Bàbá kí lẹ̀yin gangan lérò àbí kí lẹ rò gangan torí nǹkan tẹ̀ ń sọ yìí ó dàbí ohun tó jẹ́ kàyéfì ẹ sọmọnù ní April kò dẹ̀ pẹ́ sí nìkan náà tún ṣe. kò tó a month so anyway ṣe rí nínú ayé bíbélì fi yé wa wípé nínú ayé ẹ ó rí ìpọ́njú ó ní ṣùgbọ́n ẹ tújú ká nítorí àti ṣẹ́gun ayé kò sí anybody jà bí n ṣe wà yìí n tá à ń ṣe lọ́wọ́ ìtàn tá à ń sọ yìí mo ní àwọn ìtàn tí kì í ṣàròsọ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ kìíní tó pọ̀ dáadáa mo sáré fẹ́ kàn mẹ́nu bá ní omi ìsọ story yẹn o so kí ẹ lè mọrú èèyàn tí mo jẹ́ ni mo ṣe fẹ́ sáré mo ní star actress ńlá kan tó ti gbáwájú mi kọjá láti direct ẹ̀ tó dẹ̀ work out kúrò ń bẹ̀ tí ò tí di star actress ńgbà yẹn now tí àwọn èèyàn wá ti bíkíbi tí n bá ti sọ̀rọ̀ yẹn máa ń wò pé àbí ẹ̀yin náà mọ̀ pé ó máa padà di ńlá no èmi ò ń ya nǹkan kan sọ́tọ̀ bí ṣe wà àtọmọdé àtàgbà ẹni tó bá mọ̀ mí dénúdénú dáadáa mi kì í ya nǹkan kan sọ́tọ̀ mi àtọmọdé gbogbo everybody ni mo lágídí mo máa ń tètè bínú ṣùgbọ́n mi ò ya ẹni gbogbo everybody mo fẹ́ kó mọ́ra so mi ìyá sọ́tọ̀ bọ́rọ̀ tí ẹ ṣe rìn gbà yẹn ló ṣe rìn so ta ni mò ń bá jà ta ni mò ń bá fa nǹkan ta ni mò ń mi bẹ́ anybody àṣàtìgbà tí mò ń sọ̀rọ̀ yìí gan 2022 yẹn nídìí iṣẹ́ eré mo la àrókò lọ mọ́ lẹ́yìn tó bá yẹ lẹ́yìn bí irú àwọn èèyàn mi àwọn ọ̀gá mi àwọn ọ̀rẹ́ mi bí irú akọgun yìí ń sìn tó fẹ́ ya fíìmù àjàlájà lingo tó fẹ́ ya fíìmù tó pè mí ifala fẹ́ ya fíìmù tó pè mí tí àwọn ó tán ní ìrókò lọ́mọ wọn ọ̀dẹ̀ pè wá síṣẹ́ wọn so ilé mi ni mò ń wà ní ìbẹ́ anybody jà nídìí iṣẹ́ mi tí mo tún yàn láàyò bí iṣẹ́ wòlíì tán sọ pé torí mo rò pé máa béèrè ọ̀rọ̀ débẹ̀ everybody ń sọ pé ó ti di wòlíì o kò síṣẹ́ tíátà mọ́ mi fi tíátà tí mo jẹ gbogbo ìyà ojú ayé mi fún ni tíátà àbákú dẹ̀ láṣọ ewúrẹ́. mo sì ń bọ̀ níbi bẹ̀rẹ̀. so iṣẹ́ tíátà mo yìí ń ṣe é lọ so iṣẹ́ wòlíì ìyàwó mi ni wòlíì ni bàbá mi ọlọ́run ìyá mi fi mí jẹ́jẹ́ wípé bó o bá ṣiṣẹ́ tó ń bá bímọ yè láyé iṣẹ́ ẹ ló máa ṣe ọlọ́run ẹ̀jẹ̀ tí ìyá mi fi mí jẹ́ nìyẹn so tí wọ́n sọ pé bóyá ó ń yọ ọ̀tá mi lẹ́nu ni ò jẹ́ kí kólú ẹ̀ ní àkójọ gbogbo ohun tó ń ṣe no so mi nídìí iṣẹ́ ẹbẹ̀ yẹn náà ṣàdúrà kí n sàmí ni sórí ọ̀fẹ́ bíbélì mi dà ilé ti yá bẹ́ẹ̀ ni n bá dé church tí n bá ti ṣe tán mo ti gbé bible mi so mi lẹ́nìbọ̀dì tí mò ń bá ta kan gbọ̀n mi ní nǹkan kan so báwo ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe máa ṣẹlẹ̀ ní nǹkan tí ẹ rí rò sẹ́ni wí ẹ̀ ó wá bóyá ogun ilé wa ni o bóyá ogun ìmọ̀ bọ̀ mo gba kámú tèmi fọlọ́run mo dẹ̀ fa tó wù kó gbà wá ṣe bí kémi sáà dira mi lámùrè kán má rè mí pa Jésù Olúwa wa. Bàbá nígbà tí nǹkan yẹn wá ṣẹlẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ló wà nílé tí wọ́n ń larú àwọn nǹkan báyìí kọjá ó pẹ̀lú nǹkan táwọn náà ṣe ń jáde ní pé láti lè yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà nínú ìgbèkùn kó lè ṣe kíni kó lè rí ìmọ́lẹ̀
torí ẹlòmíì tó bá nírú nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn á rò pé bóyá ó ti tán fóun á wò pé nǹkan tó kù pé wẹ́ nígbà tí òun ò dẹ̀ lálàáfíà bóyá kóun kúkú gbé nǹkan jẹ kóun kúkú máa bá tiẹ̀ lọ bàbá irú ìgbésẹ̀ wo lẹ gbé àti pé irú àwọn ìgbésẹ̀ wo làwọn èèyàn lè gbé tírú àwọn nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí wọn. ẹ ṣe kò sí ìgbésẹ̀ kan tó kọjá ti Ọlọ́run tí èèyàn bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ̀ tó ń sìn kò sí irú ìjákulẹ̀ kò sí irú ìdojúkọ kò sí irú ohunkóhun tó lè wù kó ní challenges ó lè wá ìṣòro àlejò ni ó wá ni ó máa kú ibẹ̀ kì í ṣe ilé ẹ̀ rárá ṣùgbọ́n ó máa ń ṣúyàn gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara lóòótọ́ àtòdodo èmi náà ìwà àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ òde bẹ́ẹ̀ ni tí n bá sùn sí pálọ̀ ilé mi báyìí sílí fan wà lókè màá sùn sórí tú síta màá gbọ́rùn sókè báyìí. a dẹ̀ máa ṣe bíbẹ́ gbé ṣe bíbẹ́ tí wà ń di ẹ̀ yọ bẹ́ẹ̀tì àtọ́bà ní bẹ́ẹ̀tì ó kún ṣòkòtò yọ ṣókò sómọ́ pálọ̀ mi yẹn kíní áǹgì sílí fan méjì ló wà ń bẹ̀ ẹyọ kan ni mo rí owó ṣe fáànù sí ìkejì á ní yọkó èmi ni màá tún irọ́ Láolúwa ọmọ ọgbọ́n ni ẹ̀ nà irọ́ ò ní kú kúrò nínú ilé. Ìyàwó kọ̀ mí ní 2008 a lọ sí oko Àràkangúdù ní 2008 yẹn ìjọ́ kejì ìjọ́ tí mo kúrò nílé tí mo dóko ìjọ́ ẹ̀ lónà tí mo mọ́tò tó yẹ ti park everything now ó ga Ọlọ́run tí ò wá jẹ́ kí n kú gbà yẹn nítọ́jú mi rí ni àwọn ọmọọṣẹ́ mi náà wá ń bọ́ mi tó yẹ pé lọ́dún tí mò ń sọ fún yín tí èèyàn bá fẹ́ fún tó bá fún mi ní 1,000 naira 1,000 tó bá sẹ́ndì ẹ̀ wema nìkan ni báǹkì tí mo ní then tó bá sẹ́ndì ẹ̀ sí wema yẹn mo dẹ̀ ń gbénú ìjàkọ ṣúgà nítànsán mọ́lẹ̀ ewúpẹ́ màá wá fi ẹsẹ̀ rìn ibi tó bá mọ ibi tí mò ń sọ yẹn màá wá fi ẹsẹ̀ rìn láti inú ewúpẹ́ láti tànsán mọ́lẹ̀ màá wá fi ẹsẹ̀ rìn wá sí Sango under bridge máa lọ sí ọ̀nà ìdí ìrókò ibẹ̀ ni wema wà kí n tó ṣẹ̀ṣẹ̀ wá gba 1,000 naira pẹ̀lú ATM tí n bá gbà mi lè wọ mọ́tò inú ẹ̀ o tí n bá wọ mọ́tò inú owó yẹn máa tán o ebi máa pa mí o. ẹ tún fẹsẹ̀ rìn padà. máa tún fẹsẹ̀ rìn padà obìnrin ọmọ ọ̀gá wa ọmọ senior mi kan ló ń bọ́ mi tó bá ti ń so oúnjẹ fáwọn ọmọ ẹ̀ tó gbogbo nǹkan ni mo fi ń ṣàdúrà fún bọ́lọ̀ ń bá jẹ́ kó ríru fọ́nrán yìí a mọ̀ wípé mò ń rántí òun nítorí wípé 2012 owó ilé tí mo san ó tán 2013 mo wá fẹ́ san owó ilé iṣẹ́ ti dàrú gbogbo nǹkan ti dàrú gan-an ó wá yá mi pé bọ̀dá mi kò mọ̀ mí bì kankan apàdé nínú ilé mi rẹ́ǹtì ni o fúláàtì yẹn apàdé ń bẹ̀ ló wá ní ọmọ ọlọ́wẹ̀ lòun ọmọ ọlọ́wẹ̀ bọ̀dá nìyẹn gbémi àti ọmọ ìṣèdí bọ̀dá mi àbúrò mi nìyẹn òun àtọkọ ẹ̀ náà dẹ̀ gbalé bó ṣe yá mi lówó tí mo fi sanwó 2013 nìyẹn 40,000 ló yá mi 60,000 ni mo gba fúláàtì yẹn lọ́dún yẹn mo wá owó mọ àwọn èèyàn help mi nígbà tí n máa padà kúrò nínú ilé yẹn mi ìrówó yẹn san fún ọmọ di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí inú 40,000 naira yẹn bẹ́ẹ̀ni iye tí mo rí san bẹ̀ bóyá 25 mo san fún jọ 5 jọ 10 ni mo fi san dé 25 láti 2013 ló ti yá mi lówó how many years nìyẹn àwọn èèyàn lè rò wípé bóyá mi ìfẹ́ san bí mo ṣe wà mo nílò àánú máa ń sọ fáwọn tán fáǹsì mi náà lórí social media pé ẹ má wojú pé ojú ń dán ẹni tó fẹ́ sí ẹ lànà náà tó bá rí tó rí rándanrandan kò ní dúró sàkání ẹ̀ à ń wá nǹkan láti fi kàn fi tójú ìṣe ká lè rí aláàánú mo nílò aláàánú o mo nílò ẹni tó máa ràn mí lọ́wọ́ o kì í ṣe pé mi ò fẹ́ sanwó ọmọ yẹn o
Ọlọ́run máa bá mi kẹ́ àwọn ọmọ ẹ̀ máa yáre gbogbo ibi tó bá dé báyìí wọ́n á máa soríire ni o. Ó ràn mí lọ́wọ́ tó bá ń so oúnjẹ fáwọn ọmọ ẹ̀ láàárọ̀ ó máa ti gbé tèmi wá èmi ń sùn nínú yàrá fúláàtì tèmi mi tí ì ní jí wọn ní fẹ́ jí mi wọ́n máa dé wọ́n máa gbé sẹ́nu ọ̀nà wọ́n á lọ síbi iṣẹ́ àwọn ọmọ ẹ̀ á gba skul lọ tí n bá jí ni máa bá oúnjẹ tó gbé síbẹ̀ jọ́ mi ráìsì jọ́ mi iṣu bó ṣe bọ́ mi fódìdí bí ọdún kan àti bí oṣù méjì nìyẹn. Kí gbogbo ìgbà tẹ́ ń sọ ìyàwó yín kọ́? Ìyá ọmọ mi yẹn ó kọ̀ mí nítorí wípé kò sí nǹkan kan. Ṣùgbọ́n n tó lè mú mi ronú mi lè ever kọlu ẹ̀ jáde n tó lè mú mi ronú pé àbó òun ni causes of my problem ni pé kí ni ó bímọ fún mi kí ni mo fẹ́ sọ pé ó fi máa jẹ́ causes of my problem. Látọdún tí mò ń sọ yẹn ń sìn tóun náà bá fídíò ìpàdé mo tún èèlì ẹ̀ náà ọmọ wà ní Leeds University tó kékeré náà san lead òun ló ń gbé èmi rè ọwọ́ mi rè lókè mi kì í sábímọ máa wò tóun náà bá máa sọ tó bá máa sọ òdodo ọ̀rọ̀ abímọ wò ni mí láti ilẹ̀ mi mo love ọmọ ṣùgbọ́n mi love kí n bímọ púpọ̀ mo dẹ̀ fẹ́ kọ́mọ mi wà lákàtà mi ṣùgbọ́n bọ́lọ́run bá ti kọ nǹkan ẹ̀bùn kan tọ́lọ́run fún mi tí mi ní gbàgbé títí máa dẹ̀ máa dúpẹ́ fún ni pé brọ́dà mi gbogbo ìgbà tó bá dé mo ti gbà ká mo ti ń lọ máa ronú o máa ronú no doubt ṣùgbọ́n kí n máa wá sọ pé ìgbà ilé ìgbà ìṣe kíní kan kí n lọ pokùnso irọ́ ó ti mọ tó ìgbà kan bá ti dé lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti gbà á máa kọ́ o pé èmi kọ́ ni mo ní o ṣùgbọ́n kò sọ́gbọ́n kò sí ohun téèyàn fẹ́ ṣe ò lè gbọ́n kọjá Ọlọ́run bí ẹni tó fẹ́ sáré tó wá rò pé o lè sá fún òjìji ẹ kò pọ́síbù nínú àyànmọ́ oníkálukú nínú ìrìn àjò tí oníkálukú máa rìn inú ayé ó ti so mọ́ wa lọ́rùn báyìí ọ̀tọ̀ ni àfọwọ́fà táwa fúnra wa máa fọwọ́ fà o ẹ má gbàgbé o ọ̀tọ̀ ni ti lé o tó máa lé ẹmú kiri tó máa lé ẹmú o so kò wá sí bó ṣe fẹ́ sá tó fẹ́ sá fójìji ẹ o máa rìn ń bẹ̀ sáá ni ó máa tẹ̀lé ẹni ní ìgbàgbọ́ ní àfojúsùn tó bá jẹ́ ẹni tó ń gbìyànjú Ọlọ́run ò kọ́ gbìyànjú wọ́n á ní ṣe bí ó ní pásítọ̀ lòun ṣọ́ọ̀ṣì ló ń lọ èmi nítorí wípé òye ayé ṣẹ̀ṣẹ̀ yé mi téèyàn bá dàgbà dé stage kan èèyàn á mọ̀ wípé kí ló dé tá à ń tanra wa ẹ jọ̀ọ́ kò ṣeé máa sọ lórí afẹ́fẹ́ ta ló ti kú tó lọ sọ́run tó sọ wípé báyìí náà ṣe ń ṣe ń bẹ̀ tó dé tó wá sọ fún wa pé báyìí ṣe bí ìwé mímọ́ ẹ̀kínní ìwé mímọ́ kejì ṣe bí n tó sọ fún wa ṣe bí òun là ń tẹ̀lé kí ló dé tá à ń fìyà jẹra wa mo lábúrò tó jẹ́ pé pásítọ̀ ni tó rí bá ń fọ ẹgbẹ́ mi wá orúkọ Jésù Jésù Olúwa wa ìgbàgbọ́ ẹ̀ dẹ̀ mú lára dá bóyá orí bá fọ́ èmi tí mi ò bá lo fẹ́ńsìkì Ọlọ́run jẹ́ orí fífọ́ lọ́bọ̀rọ̀ so ti yé so n tó kálukú bá gbàgbọ́ ọ̀nà tó bá mọ̀ láti ké pe Ọlọ́run tó bá ní challenges ké pé nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tiẹ̀ tó wọ́n ń sìn àmọ́ tó bá yẹ o ṣe nǹkan kan mọ́ kọ́ tí o Jésù Olúwa wa. Àmín bàbá gẹ́gẹ́ bí ibi tẹ́ sọ̀rọ̀ dé yìí òun ló fẹ́ jẹ́ kí n béèrè yìí lọ́wọ́ yín torí nínú àwọn ìwádìí tí mo ṣe nípa yín mo rí pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá lálàá tó bá kàn sí mo rí pé ẹ máa ń ṣàlàyé nípa ọ̀rọ̀ àlá tí nǹkan bá rú àwọn ènìyàn lójú ẹ máa ń ṣàlàyé fún ẹ tún máa ń sọ débi pé pẹ̀lú nǹkan tó jọ mọ́ ewé àti egbò bàbá àwọn nǹkan wọ̀nyí báwo lẹ ṣe ń ṣe àti pé irú ìbáṣepọ̀ wo gangan lẹ ní pẹ̀lú ewé àti egbò àti pé irú ẹ̀sìn wo gangan lẹ́yàn láàyò tí ẹ̀ ń ṣe gangan torí kó má kọ̀ dàbí pé bóyá ẹ kàn fẹ́ máa dà wá lórí rú àárín yín níbí àárín yín níbí àárín yín níbí èwo gangan lẹ̀ ń ṣe ẹ bá fi àsìkò yìí ẹ bá sọ fún àwọn èèyàn tó wà. mo nífẹ̀ẹ́ sí ìbéèrè yẹn gan orí gbogbo wa ò ní dàrú àmín orí wa ò sì ní burú bíi tológun òru àmín láwọn ìgbà kan
mo ti gọ sẹ́yìn ìka kan so possible èèyàn ò lè gọ sẹ́yìn ìka kan ẹ̀sìn tí mò ń sìn orúkọ biblical name is Isaac OlaOluwa Isaac Olabaju ni mò ń jẹ́ Láolú láyẹ̀wú làwọn èèyàn mọ̀ mí sí ìyá mi fi mí jẹ́jẹ́ kí n lọ pé iṣẹ́ Ọlọ́run ni màá ṣe wọ́n lòun ló ń yọ mí lẹ́nu mo gbà á bàbá mi wòlíì kérúbù ni èmi náà nínú ìrìn àjò mi ní kérúbù wòlíì kérúbù ni mí ìyàwó mi tí mo fẹ́ sílé tó wà nílé báyìí wòlíì ńlá ni so Christian ni mí ṣùgbọ́n Christian ni mí èmi ò gọ́ra mi ò múra mi ń gàn tó bá wu ẹlẹ́nu ni kó fẹnu ẹ̀ sọ ó yẹ sọ pé àwọn kìnnì kan ṣe kìnnì kan nípa ti àlá bẹ́ẹ̀ ni Ọlọ́run yọ̀ǹda ìtumọ̀ àlá fún mi níwọ̀nba ibi tí mo lè sọ pé mo fọkàn sìn dé èmi fúnra mi tí n bá lálàá fúnra mi wọn kì í jẹ́ kí n rántí tẹ́tún gbọ́ yẹn rí ẹni tó ń túmọ̀ àlá á ní òun ò rántí àlá tẹ́yìn lá fúnra yín gọ̀gọ̀ tí rárá tèmi tí mo lá mo sùn báyìí mo wá lálàá tí wọn bá dẹ̀ ti jẹ́ kí tí mi bá ti rántí bẹ́ẹ̀ yẹn so ṣe rí inú ayé yìí ẹ̀kọ́ pọ̀ o ẹ̀kọ́ ni kéèyàn kọ́kọ́ wà o tí mi bá ti rántí bẹ́ẹ̀ yẹn mo ti mọ̀ pé nǹkan ń bọ̀ nìyẹn. ní dáadáa àbí ní dàkejì. depending on the àlá. bàbá ẹ má bínú ẹ sá kó tó dín pé ẹ tẹ̀síwájú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà nílé tí wọ́n máa ń lálàá tí wọn ò kí ń rántí ǹjẹ́ lè sáré bá a sọ fún wọn kí ni àwọn nǹkan tí wọ́n lè ṣe. ẹni tó bá ń lálàá tí kò rántí kó mú Psalm 19 tó ìgbàgbọ́ ẹ̀ bá rọ̀ mọ́ ni o pẹ̀lú nǹkan tí ẹni findings tẹ́lẹ̀ ṣe mo ní chat àwọn èèyàn tó pọ̀ tó máa ń chat mi ẹ jọ̀ọ́ àṣebáṣe báyìí ohun tí mò ń sọ lọ́wọ́ yìí ni máa ń fún wọn wọ́n dẹ̀ ń dúpẹ́. Psalm 19 ó máa kà á ní 19 times. 19 times. Yes. ìyẹn gẹ́lẹ́ tó bá ṣe jí. kó tó sùn tó bá yẹ pé ẹni tó máa ń lálàá tí ò rántí so kán wá omi àgbọn tó lómi inú àgbọn tó lómi inú yẹn kán yọ omi inú ẹ̀ kán dọ omi inú ẹ̀ síbì kan so lálẹ́ báyìí kó ka Psalm 19 for 19 times kó ṣe prayer sí Ọlọ́run olùtùmọ̀ gbogbo àlá tí ń bá lá máa fi yé mi dẹ̀ jẹ́ kí n máa rántí sínú omi àgbọn yẹn kó lọ gbómi àgbọn yẹn sínú ìrì mọ́jú díjọ́ kejì tó bá di ìdájí 5 ìdájí kó fi lára omi àgbọn yẹn bọ́ ojú kó mú yòókù. ayọ̀ ni ó lórúkọ mọ̀láìkà ṣùgbọ́n mi lè sọ lórí afẹ́fẹ́ tó bá ka Psalm 19 yẹn gbàgbọ́ ẹ̀ tó bá ní ni kó fi kà ó lórúkọ mọ̀láìkà kan tó máa pèsè just kó kàn pè yẹn náà 19 times ó ti tán bó bá ṣe bí mo sọ yẹn kó má pe orúkọ mọ̀láìkà kó sáà ní anything tó bá tẹ̀dá bá ń ṣe láyé tí ò bá ti ní gbàgbọ́ tó bá jó ewé tó jó oògùn náà tí ọkàn ẹ bá ti ń ṣègbè aṣọ́gun yìí dẹ̀ máa ṣe báyìí kò ní ṣiṣẹ́ o má tàn rẹ̀ o kò ní ṣiṣẹ́ o. ẹ bá mi tẹ̀síwájú nínú nǹkan tá à ń sọ lọ nípa tọrọ ẹ̀sìn yẹn. mo ti ṣàlàyé kìrìsìtẹ́nì ni mí wòlíì bí ọ̀rọ̀ ti wòlíì ṣe jẹ́ ni mo ṣe sọ yẹn ewé egbò bíbélì gan sọ pé Ọlọ́run dá fún lílò àwa ẹ̀dá ènìyàn mò ń ṣàgbo ẹ bá dé àwọn péjì mi kan àwọn mo ṣe àwọn àgbo kan bẹ́ẹ̀ mí nǹkan torí pé àwọn fáǹsì mi kan máa sọ pé bàbá bóde àwọn fáǹsì mi yẹn dẹ̀kọ́ náà máa fún mi wọ́n tí ì fún mi lóúnjẹ o wọ́n lè fún mi lóúnjẹ o wọ́n tí ì fún mi lóúnjẹ o so àwọn tí máa ń sá fún pé kí ọkàn máa rí i pé mò ń ṣe kìíní mi ò sá fẹ́ anybody o but tí tán bá ti chat mi pé bàbá ẹ ti ju gbogbo yẹn lọ máa ń fi àwọn oògùn lẹ̀ ńgbà kan ẹ lọ sílé ẹmẹwé ewúro ẹmu kìíní kan ìtọ́jú ara ni o ìtọ́jú ara ni o but mo wá rí i pé àwọn kan ò láìkí ẹ̀ mo sá padà ńgbà yẹn bí early last year torí èmi náà yìí ti kàn máa fògùn ẹ lọ mórí eku ẹ mórí ẹja ẹ mórí mò ń lo ní mi lo o sọ sínú afẹ́fẹ́ o. gbogbo nǹkan tí ẹ bá múlẹ̀ fáwọn ènìyàn òun náà lẹ́yìn gan fúnra yín ń lò fúnra rẹ̀. bẹ́ẹ̀ ni mò ń lo ṣùgbọ́n
ìtọ́jú ara ìtọ́jú ara mo kàn lè ẹ jẹ́ n sáré yọ̀ǹda nǹkan kan fún wa tí èèyàn bá ní kí ni wọ́n máa ń pè tí ọkùnrin bá ń tọ̀ yìí ìsétọ̀ ẹ jẹ́ kẹ́ni yẹn gẹ̀ẹ́tì àlùbọ́sà white tó bá ti gẹ̀ẹ́tì àlùbọ́sà white kó gba omi ara àlùbọ́sà yẹn láì fi omi sí iṣẹ́ tèmi fi owó lèmi fi gbà ṣùgbọ́n mò ń yọ̀ǹda ẹ̀ rílì fáwọn èèyàn omi ara àlùbọ́sà yẹn nìkan láì fi omi sí kì í ṣe ẹyọ kan so omi tó máa mu fún bí ọ̀sẹ̀ kan fún bí ọ̀sẹ̀ méjì ara àlùbọ́sà white ni o kò ń ṣe kọ́lọ̀ mi white tó máa pọ̀ á wá extract omi ara ẹ̀ ní gbogbo ọ̀nà tó bá mọ̀ ó lè gé wẹ́wẹ́ kó gun lódó kó fún ó lè gbé sí blender kó ṣe pòrìpòrìpòrì kó fún omi ara àlùbọ́sà yẹn nìkan kò sí nǹkan kan mí bẹ́ẹ̀ ó ti tán kó kàn máa mú ṣọ́ọ̀tì kan láàárọ̀ ṣọ́ọ̀tì kan lálẹ́ ìtọ̀ máa ń ṣẹ́kù mọ́ mi lórí okó sùrùrù ìtọ̀ mi ò flow bóyá prostate enlargement kan ti wú sísàlẹ̀ ẹkùn kankan tó bá lè mú fún oṣù kan tó bá gbúrò ẹ̀ kó fi ká lọ mí mú bí kébi ó bá ti rí mi kó ní bàbá onírọ̀ èrè márùn onírọ̀ èrè. ìyẹn lásán kò jù bẹ́ẹ̀ lọ. èyí tẹ́ wá sọ yìí tẹ́ wá múlẹ̀ yín sìn kò ń ṣe fún ẹni tó bá ní ìsétọ̀ nìkan gbogbo ọkùnrin ló yẹ kó máa lo nǹkan tí ẹ sọ yìí. bẹ́ẹ̀ ni fún protection ó ti yé ṣùgbọ́n tó ẹni tí prostate enlargement ẹ bá ti wọlé dáadáa tó bá lò ó máa tètè orí pipe yẹn ó máa free báyìí á máa hó yáyáyá ni nǹkan gidi iṣẹ́ tó dáa ni. ẹ ṣeun gan ẹ ṣeun gan.